ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà dà Ògògó ti lọ wọ́n ti sin wọ́n lénìí Alhaji Taiwo Hassan ti dolóògbé wọ́n ti sin lénìí wọ́n ti filẹ̀ bò láṣọ àbẹ́ ẹ̀rọ orí social media bó ṣe kún ni ẹ wo orí TikTok ẹ wo orí Instagram ẹ wo orí Facebook ọ̀rọ̀ Ògògó ni gbogbo èèyàn ń sọ ládùúgbò wọn tó bá kọjá báyìí ọ̀rọ̀ Ògògó ni tó bá ṣe báyìí ọ̀rọ̀ Ògògó ni kí ló dé tí bàbá yìí gbérú orí báyìí wá sílé ayé orí yìí tó bí ẹ wo gbogbo ẹ wo online bó ṣe dàrú lórí ọ̀rọ̀ bàbá yìí. ó dá ẹ̀yin tèmi arábìnrin yìí ó ti jáde o lórí ọ̀rọ̀ ikú Ògògó ó náà tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mr Latin ló tún sọ ó náà tún sọ díẹ̀ náà nínú fọ́nrán yìí ó sọ bí ikú Ògògó bí ètò ìsìnkú rẹ̀ ṣe yẹ ó sọ̀rọ̀ nípa Mr Latin náà gbogbo rẹ̀ ni ó sọ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa gbáyé ṣe nǹkan rí o torí wípé tí Ògògó ò bá jẹ́ èèyàn gidi kò ní irú èrò báyìí ẹ jẹ́ ká wo èyí tó kù o. kábíyèsí ẹ wo èrò níjọ́ ẹ tán lọ sin lẹ́nìí ẹ wo adúrú èrò tó wà ń bẹ̀ yẹn lẹ́nìí ẹ wo mídíà ẹ wo nǹkan torí pé bàbá ohun tán pè ní icon tán bá sọ pé lágbára icon legacy ẹni tó ní nǹkan rẹ tó ṣe nǹkan rẹ lẹ̀ tó bá ló kú ó ṣe yẹ kó máa yẹ wọ́n rèé gbogbo ẹ̀yin ọmọ wọn ẹ̀ nídìí ẹkún tẹ̀ ń sun púpọ̀ báyìí ẹ rọra máa sunkún yẹn díẹ̀díẹ̀ kẹ́dẹ̀ máa fàyè ọpẹ́ lẹ̀ fọ́lọ́run nítorí pé kí ni Ọlọ́run apà kan Ọlọ́run ají kan Ọlọ́run abí kan ni ibi táwọn kan ti ń ṣọjọ́ òbí lẹ́ni òun lẹ́yìn tí ń gbé bàbá yín sí lẹ́ni kò sẹ́ni tó lè question anybody àwọn náà post ọjọ́ òbí wọn àwa náà post bàbá yín tó kú nítorí pé kí ni ọjọ́ tán bí wa sílé ayé wọn kí wa kú oríire ẹni tí ò mọ̀ wá ó jẹun wa ọjọ́ tá a bá kú náà wọ́n tún kí wa pẹ̀lẹ́ ẹni tí ò mọ̀ wá yóò tún jàkàrà wa kábíyèsí Ọlọ́run oníkálukú wa ń pòsì Ògògó ẹ wo bàtán ṣe ó wò blow ẹ wo òkìkí bàbá yìí ohun tó o bá ṣe sílẹ̀ òun ló máa gbà ìwọ àgbàlagbà gbogbo ohun tẹ́ ẹ bá ti mọ̀ ọ́ ṣe ni kẹ́ máa ṣe báyìí gbogbo ẹ̀yin ọkùnrin pátá ẹ wo lẹ́gẹ́sì bàbá yìí kábíyèsí Ọlọ́run ẹ̀yin ọmọ wọn ẹ nídìí ẹkún tó yí o ẹ lọ wipe off ẹkún yín kẹ́ máa dúpẹ́ fọ́lọ́run ò jẹ́ kẹ́yìn ẹni rẹ̀ bí mi ẹni rẹ̀ ló bí yín ẹni rẹ̀ ni bàbá yín ẹni rẹ̀ ni Ọlọ́run á dẹ̀ bá wa fọ̀run kẹ́ wọn ṣé bára àwọn nǹkan tán kólẹ̀ náà làwa yìí ìyá mi fà mí lé wọn lọ́wọ́ báyìí pé òun fẹ́ jẹ́ kọ́mọ òun máa ṣe tíátà òun ló káwa yìí ṣe ọmọ ọdún fálàwà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé nǹkan rẹ wá kọ́ ni bàbá yín ṣe ni ọ̀nkùn Yínká Quadri ẹkún díẹ̀díẹ̀ òkú sunkún òkú ni ọjọ́ á jìnnà síra wọn ikú burúkú ò ní pàwọ́ báyìí àrùn ò ní ṣe ẹ́ ó dàgbà àwọn ìyàwó rẹ̀ ó jèrè ẹ̀ gbogbo dáadáa tẹ́ ẹ bá ń ṣe gbogbo ẹ̀ lẹ́ máa jèrè Ògògó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ohun tí wọn náà bá mọ̀ ṣe òun ni kò máa ṣe ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ńjọ́ kan ẹ wo ẹjọ́ ohun tó o bá mọ̀ ṣe máa ṣe lọ ẹ jẹ́ kán pòsì o gbogbo ẹni tó bá ń ṣọjọ́ òbí ẹ jẹ́ ó pòsì ọjọ́ òbí ẹ̀ nítorí pé kí ni Ògògó kú lénìí àwọn kan ń ṣọjọ́ òbí lénìí Ọlọ́run á máa dẹlẹ̀ fún gbogbo àwọn olóògbé pátá kábíyèsí iṣẹ́ Ọlọ́run lẹ̀ ń rí yẹn bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn ọjọ́ bí Fúnkẹ́ Akíndélé ọjọ́ bí ọmọ Ìyábọ̀ Òjó Ọlọ́run ló ń ṣe bọ́lọ́run ṣe ṣe nìyẹn kò sẹ́dá kankan ẹ máa dúpẹ́ kẹ máa kọ́ lọ́jọ́ bí kẹ máa kíkú nítorí pé kú ń bọ̀ wá pàwọ́ náà jọ kan ìwọ tó fẹ́ sọ̀rọ̀ pé èèyàn kan wọ́n ń pòsì ẹ̀yẹ gbogbo wa la ṣe ìyìndẹ ṣẹ́yìn ò mọ̀ pé gbogbo alájẹ̀bí kú ni bá mi share fídíò yẹn bá mi like ẹ ṣé gan. ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àná ni àṣekágbá ètò ìsìnkú Taiwo Hassan ìyẹn Ògògó ẹ gbọ́ awuyewuye kan mà tún lọ online lọ́wọ́lọ́wọ́ báyìí bó tiẹ̀ jẹ́ pé àná ìkan náà ní ọjọ́ bíi Fúnkẹ́ Akíndélé àná ìkan náà ní Fúnkẹ́ Akíndélé post picture tẹ̀ ń wò yìí sórí page ẹ̀ tó fi ń celebrate birthday ẹ̀ ọ̀rọ̀ ti wá bẹ́yìn yọ báyìí o àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa dráàgì Fúnkẹ́ Akíndélé lọ́tún lọ́sì bó tiẹ̀ jẹ́ pé Fúnkẹ́ Akíndélé ò tí ì fèsì kankan ìbéèrè mi wá ni pé ṣé bí Fúnkẹ́ Akíndélé ṣe celebrate birthday ẹ̀ lánàá tó jẹ́ ọjọ́ kan náà tí wọ́n ṣe ètò ìsìnkú Ògògó yẹn ṣé ẹ̀ṣẹ̀ ni bó ṣe ń celebrate birthday ṣó yẹ kó cancel birthday rẹ̀ ni ṣé kò yẹ kó post picture kankan sórí page ẹ̀ tó ń ṣàfihàn pé òun ṣọjọ́ bí ni dèpòdépò pé ó máa celebrate birthday rẹ̀ ni àbí ojú wo lẹ́yìn fi wò ó àbí kí lẹ́yìn rí sí kí lẹ́ rò torí awuyewuye ti ń lọ lọ́wọ́ báyìí tí wọ́n sì ti ń drag ẹ̀ lọ́tún lọ́sì ẹ jẹ́ kí n mèrò tiyín ṣó yẹ kó celebrate birthday lánàá àbí kò yẹ ẹ jẹ́ kí n mèrò tiyín náà bó bá tó ṣe ń lọ
màá jẹ́ máa gbọ́. Ẹ ṣeun.